wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. ọmọ Kóredé màmá tún dé o wá wò máa tún lélẹ́yìí o ọ̀tọ̀ pinpin iṣẹ́ ìwádìí ara tó bá dáníwáyé pé kọlẹ̀ sáyé Akóredé Mr. Yédùn àgbá ìjọpọ̀ iṣẹ́ ìwádìí èyí tó pè ní ẹ̀wá wo màá ló gbédè. Ọba tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ́ ọba ara ọba tó ara ọba ṣe yòówù tí ó fi ẹnìkan láyé títóbi fọ́ ọba ara ọba tó ara. wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán.